sí wípé kọ́ọ̀lù lọ́ọ́ wo fóònù rẹ tó bá ti já sí pé receive kọ́ọ̀lù rẹ ó pọ̀ ju àwọn tó ń pè lọ o ti ń jẹ́ èèyàn bọ̀ díẹ̀díẹ̀ àmọ́ tó bá ti já sí wípé àwọn tí ò ń pè pọ̀ ju àwọn tí ń pè ọ lọ mọ́ra ò tí ì jẹ́ èèyàn. Minister. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Gbogbo àwọn tá a jọ gbọ́rọ̀ àfáà yìí ló yẹ ká bira wa léèrè wípé ṣé n tó wí ṣé bó ti rí nìyẹn, ṣé n tó ọmọkùnrin yìí wí bọ́rọ̀ ti rí nìyẹn. Ó ní lè wo fóònù rẹ tó bá jọ já sí pé receive call rẹ pọ̀ ju àwọn tí ń pè ọ lọ, àjọ já sí pé wọn náà ti ń jẹ́ èèyàn bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Àmọ́ tó bá já sí wípé kọ́ọ̀lù rẹ pọ̀ ju àwọn tí ń pè ọ lọ, múra o, ọ̀ tí ì jẹ́ èèyàn o. Ẹ dákun sílẹ̀ ilé yẹn fi ń wọ̀n. Àwọn àgbàlagbà tá a gbà wọ́n lẹ́ni ire tí fóònù ọ̀gbá láyé, ṣé eléyìí ni ká fi wọ́n tiwọn náà? Ẹ̀kejì ni wípé múra o, ẹni tó bá já sí pé àwọn èèyàn tí ń pè wọ́n kéré sáwọn tó ń pè, àjọ já sí pé àwọn tí wọ́n ní bùkátà sóhun wọ́n kéré sáwọn tó ń ní bùkátà sí. Èrò tiẹ̀ nìyẹn. Múra o, ọ̀rọ̀ yìí kẹnu, kò síbi téèyàn ò lè tú sí, kò síbi téèyàn ò lè yá sí. Ṣé wàásí leléyìí? Ṣé ìgbèbẹ̀rù Ọlọ́run sí yàn lẹ́mìí leléyìí? Wàásí téèyàn ó gbọ́ tán téèyàn ó mọ ríra rẹ̀ yìí pé àwọn mọ̀ sáyé wà, ayé tó náà má bàjẹ́ wọn bó ló ń fẹ́ bá a lọ báyìí. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run. Àkọ́kọ́ ná kéèyàn gba call, kéèyàn mú fóònù dání báyìí kó máa gba call. Ó dìpẹ́ndì lórí iṣẹ́ téèyàn bá ń ṣe, nature sẹ́yìn ni máa ń fà kéèyàn máa gba call. Èèyàn lè máa gba call tó jẹ́ pé àwọn tó jẹ lówó ni wọ́n ń pè ọ́, àbí kọ́kọ́ dára ká máa fi fóònù lé ọ káàkiri. Àìmọye nǹkan ló le, àìmọye iṣẹ́ ńgbà míì inna ma'al usri yusra. Wọ́n lè ní fóònù báyìí tó jẹ́ pé iṣẹ́ ọmọ kọ́lù ọmọ wọlé, iṣẹ́ ọmọ bọ́ọ̀ tí ń fọ̀ tó ń gbowó lọ́mọ fòsì gbowó, ìgbálẹ̀ yìí. Ọ padà máa fi fóònù ẹ pera rẹ wò pé kí ló ń ṣẹlẹ̀? Ṣé àbí nẹ́tíwọ̀kì ni ò sí ni ń bẹ̀? Wọ́n tún lọ bòmíì ni. Tọ́mọ yìí tún níjàkulẹ̀ ń bẹ̀ yẹn, wọ́n tún darí wá. Báyé ti rí nìyẹn. Lákòókò tí wọ́n nájà tiẹ̀ lọ́wọ́, wọ́n nága wo bòmíì náà lọ́wọ́, wọ́n ń wo èwo ni ó pé àwọn. Ntọ́lọ́run bá kọ mẹ́ẹ̀dá ni ó lò. Ṣé léyìí irú wàásí báyìí ṣé kò yẹ kẹ́ ẹ change kẹ́ ẹ tiẹ̀ mọ́? Èèyàn jálù súnà kò jálù súnà, ó jẹ́ sàlàfíà kò jẹ́ sàlàfíà. Gbogbo ibi téèyàn bá ti gbọ́ wàásí ló yẹ ká máa rẹ́ kọ̀ọ̀kọ́. Ọba àpẹẹrẹ ń Tìjàníyà, ọba àpẹẹrẹ ń Kàdìríyà. Tiwa ni wípé ṣé ń tọ́ sọ yìí sáwa náà lè rí tiwa mú bẹ̀, bẹ̀rù Ọlọ́run sí wa nú ẹ̀mí. Ipò tí ọ̀pọ̀lọpọ̀ yín dì mú yìí ẹ̀ ń fi àwọn ajá náà sì fúnra yín sinmi. Èyí máa fa ìwíkúwí, àwọn yóò sì tún máa lu ajá náà sí, wọ́n tún máa bẹ́ẹ̀ lómi kó agbádá, wọ́n máa bẹ́ẹ̀ lómi nu oògùn lórí pé ẹ̀ka entertain àwọn èèyàn. Ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè dá wàásí ṣe láàrin ìṣẹ́jú 5 10 kí wọ́n mú àdísì wá pẹ̀lú sánádọ̀ pé kí wọ́n mú àyá Al-Kùránì wá fúnra wọn, àfi ká máa ṣe bígbà tó jẹ́ pé bígbà tí ìyẹn kan dáhùn yẹn lára yá. Tó bá wá rí bẹ́ẹ̀, tẹ́ bá ti wá l'opportunity yìí náà tẹ́ ti sọ di wàásí máwọn èèyàn lọ́wọ́, torí pé ẹ̀ta tí kò yàtọ̀ sígbà tí ìyẹn poní fújì. Ìkọ́mọ̀tò lè ó jà lọ́lọ́run fa àwọn ànábì Ọlọ́run ṣe, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti wàásí ìpenisákèésí Ọlọ́run bá ní rusulan mubadhirina wa mundhirina li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da rusul. Ìkọ́mọ̀tò lè ó jà lọ́lọ́run fi wọ́n ṣe. Ṣé ẹ̀yin kátírà kan bẹ̀rù Ọlọ́run ni pé ntọ́lọ́run bá wí ni téèyàn fi jẹ́ mùsùlùmí rè? Bọ́ bá délé yìí wò, eléyìí lè gbé yẹn kó nú ẹ̀sìn. Dúó bọ́lọ́run bá rẹ dúó ntọ́lọ́run bá ṣe, àfi kẹ́ ẹ máa ìkan gbé òun lẹ́gbọ́n ni bẹ́lẹ̀ yìí làbúrò ni kò yé mi. Fídíò rẹ̀ kan náà mo bá pàdé bóyá lóṣù tó kọjá. Ọlọ́run gan kọyìn owó kéré, Ọlọ́run gan ní Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Ọlọ́run gan ní owó bọ́ àáfàá máa lẹ́ni tí máa ń fún lówó ni irú àwọn yìí nísìnyí, àwọn lẹ́ni tí máa ń fá wọn lówó. Ṣé ìyẹn lè máa ṣiṣẹ́ àláàlí lọ́nà tó já láàlí kó sì jẹ́ pé irú yìí ni ó máa náwó fún lórúkọ ẹ̀sìn pé òun fẹ́ pé iṣẹ́ ládàá ni? Ṣé Ọlọ́run kó ṣàánú wa? Owó kásà máa dẹ́rù bá àwọn èèyàn, ká máa ilé àwọn èèyàn láre leléyìí. Táwọn kan bá wá ṣiṣẹ́ kalẹ̀, Ọlọ́run ó yẹ kẹ́ ẹ láwọn tí ó máa bà yín wọ̀, tí ó máa pè yín sákìyèsí.
gbogbo bí tẹ́ bá ti bára yín gbogbo àwọn afẹ́ níhùn táwọn èèyàn create nílẹ̀ Yorùbá tí ò bá lànà ẹ̀sìn mu yìí táwọn èèyàn create láti lè máa fi rọ́rọ̀ sọ yìí kí lè tún sọ ń bẹ̀ ó ṣe pàtàkì kí kálukú wa ká máa rẹ́kọ̀ọ́ kọ́ pé Masha Allah bí mi náà bá láǹfààní yìí tí ń sọ ilé mi náà bá sọ àmọ́ ká máa wá ká máa lé àwọn èèyàn léré kásàjọ́ máa yé wọn yí pé àbáyé rẹ̀ ọba ti dá bọ́ọ̀ bá ti ráyé sí àlìkí àmọ́ rẹ̀ gan lè sún wọn kò sú ọ̀ fún ọ níbo àwọn àgbàlagbà tàná ilé mélòó gan ni wọ́n kọ́ mọ́tò mélòó ni wọ́n gùn èwo nínú wọn lógun lẹ́sọ̀ọ̀sì gbèlè tàsí fẹ́ǹsà èwo nínú wọn lógun Prado nínú wọn ìjẹ́nire ìjà àfà ìjẹ́ mùsùlùmí pàápàá jùlọ ìjóníwàásí ìkọ́mọ́tò lè ó jà lẹ́jẹ̀ làáfà jẹ́ kò sí ń tá a fẹ́ lára oníwàásí tó tayọ wípé ntọ́lọ́wọ́n bá wíre ntánẹ́bí sànà sànà wíre ìdájú ẹ̀sìn rẹ̀ máa sí alọ́ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ìtọ́kàn yín bẹ̀ bí máa sí alọ́ọ̀rọ̀ ẹ̀sìn kó yàn kàn mú wá láì tẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ lọ ajá náà sì gan ẹ fi fúnra yín sinmi torí pọ́sà níwọ̀nba tọ́pọ̀lọpọ̀ yín náà lè mú ayàrá Kùránì wá níwọ̀nba tí àdìsí ń bẹ lórí yín mọ́ ẹni tó rí ẹ̀ bá wá pé ní ìṣẹ̀já bìíra wa léèrè ẹni tó bá ní àwọn tí ń gba call receive call rẹ tó bá ti pọ̀ ju àwọn tí ń pè ọ lọ ayé rẹ̀ ń da abọ́ nìyẹn àmọ́ tó jẹ́já sí pé ìwọ ló ń pè àwọn èèyàn ju àwọn tí wọ́n ń pè ọ lọ múra o ẹja bìíra wa léèrè ẹni tó bá pèrè láàfà kọ́ọ̀lù tí bá ń gbà receive kọ́ọ̀lù tí ń gbà ṣé mọ́síyálà ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń béèrè ṣé tí òye wọn nú ẹ̀sìn ni wọ́n ń béèrè àbí àfà ṣẹ́gbà ṣé àdúrà yẹn ń lọ ṣé ti tóbi rí Ọlọ́run ìlú wa yọ ọlọ́mọ sábà wa tún ṣe gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n wà lóko kí wọ́n máa kọ́ kálúgbé ẹ̀dẹ̀ fi afẹ́ ní òkalẹ̀ láti máa dá àwọn èèyàn lára yá láti máa làágùn lérí tí ò nítumọ̀ lẹ́yìn kẹ́yìn ọjọ́ àfọ onísúnnà tí bá ń gba kọ́ọ̀ bóyá ọlọ́jà kan ti ń ta o àmọ́ pé ń gba kọ́ọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ẹ máa ń pè àwọn àfà ṣé ẹ máa ń pè àwọn àfà onísúfí fún mọ́síálẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn pé ìdájọ́ ẹ̀sìn tó dàrú mọ́ yín lọ́wọ́ ẹ lè béèrè tí ò yé yín ìpẹ́ dákun obìnrin tí bá ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù yẹn bá wá dá ọjọ́ márùn-ún ní máa fi ṣe tẹ́lẹ̀ àmọ́ ńgbà tí ó ṣe míì ó ti kọjá ọ̀sẹ̀ kan nísìnyí kò tí ì dá ṣe kọ́ máa kírun lọ ní àbíbò sáwọn àfà àwọn yín lè máa ń bi léèrè ṣé kọ́ọ̀lù táwọn ń gbà nìyí ẹni tí ò bá mọ̀ ní ìṣòro náà wọ́n yé àfi tí yẹn bá ti ń gba kọ́ọ̀lù ayé rẹ̀ ti dá ni àmọ́ bí yẹn bá ti máa gba kọ́ọ̀lù àfikún náà múra níbo ni kò sáré lọ bó ni kò múra lọ gbogbo àwọn àgbàlagbà tàná ìbọ́lọ́wọ́n bá dúró ìgbìmọ̀ ní sáwọn èèyàn lẹ́mìí ni wọ́n bá dúró ni wọ́n máa sọ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn tàwhídì ni ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn tàwhídì ni àmọ́ nísìn tí wọn náà fẹ́ máa rùn pọ̀ fẹ́ kí wọ́n dúró jẹ́ kí wọ́n bá yé ẹ̀jẹ̀ àwọn táyé wọn ti bàjẹ́ àwọn tí wọ́n ti yọ ọ́fíìsì wọn wá sọ fún ọ pé kíní kan níbi kíní kí ló wá dé ọ̀pọ̀lọpọ̀ lómi lọ́sọ̀mọ̀ kọ́mẹ́ntì ìwọ́sùn síbẹ̀ mọ́kọ́ máa rùn pa ìwọ́ tó rùn pa ṣé kí n fi nọ́mbà mi ní 08033537107 sọ lè fún mi 10 million naira ń bí báyìí sìn lọ́wọ́ wáyé ìwọ́ tó ti rùn pa mọ́ so ó dáa fún ọ̀gán débi pé ó lè fún mi 10 million ìwọ́ tó wáyé pé ìwọ́ ti ń gba kọ́ọ̀lù àmẹ́ni tí o bá ti máa gba kọ́ọ̀lù nǹkan múra ní o ṣé ó ti lówó débi pé ó lè fún mi 10 million naira báyìí sìn yín padà make announcement pé lágbájá ti fún mi òun àwọn ìjálá bí o ọ̀daràn ìpèrò sọ́kọ̀ ìmọ̀ wá kọ́sítọ́mà kun ìwà fẹ́ àtàwà àtẹ̀yìn ọlọ́mọsá tó wá sí ọlọ́jọ́ kan sórí àwọn ọjọ́ ọlọ́run opportunity tẹ̀ níyì ọlọ́mọdé ó dìgbì lẹ́jọ́ burúkú fún yín láyé àti lálẹ́ kìyàmá ẹnjú ọlá ẹnu ẹ̀ lájọ wa.